Pẹ̀lú bó tilẹ̀ jẹ́ wípé ọdún 2013 ti lọ sópin báyìí, àwọn èèyàn ìpínlẹ̀ Ògùn kò lè tètè gbàgbé àwọn ohun mèremère tí ìjọba tó ń lọ lọ́wọ́ báyìí ti gbé ṣe ní gbogbo ẹ̀ka ètò ọrọ̀ ajé ìpínlẹ̀ yìí lápapọ̀. Gbogbo àwọn ilé iṣẹ́ ìjọba wọ̀nyí ló túbọ̀ fi ń dá àwọn ará ìpínlẹ̀ Ògùn lójú wípé yíyan gómìnà Ìbíkúnlé Amósùn sípò gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ yìí jẹ́ ohun tó tọ́ tí kò sí lọ́wọ́ àṣìṣe nínú rárá. Àwọn ohun mèremère àti àṣeyọrí tó jọjú tó wáyé ní gbogbo ẹ̀ka ètò ìdàgbàsókè ìpínlẹ̀ Ògùn nínú ọdún 2013 ló ń ṣàfihàn àkọlé kan ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn lórí iṣẹ́ ìràpadà ògo ìpínlẹ̀ yìí. Àwọn iṣẹ́ ìràpadà náà ni ìjọba kó sínú ètò pàtàkì 5 tí ìjọba yìí là kalẹ̀ láti ṣiṣẹ́ lé lórí. Àwọn ètò náà nìwọ̀nyí: ètò ẹ̀kọ́ tó múnádóko, ètò ìwòsàn tó yè kooro, ètò ọ̀gbìn àti ìdàgbàsókè àwọn ilé iṣẹ́ ńláńlá, ìpèsè ilégbèé àti àwọn ohun amúlùúdùn, ìdàgbàsókè àwọn ìgbèríko àti ìpèsè iṣẹ́. Ìgbáradì àwọn tọ́rọ̀ kàn nínú iṣẹ́ ìṣèjọba ìpínlẹ̀ Ògùn, èyí ni àwọn ọmọ ìgbìmọ̀ aláṣẹ ìjọba lápapọ̀ láti tẹ̀síwájú níbi tí wọ́n bá iṣẹ́ dé nínú ọdún 2013 ti fojú hàn báyìí. Àìjáfara àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ògùn àti ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn lórí sísọ ètò ìṣúná ọdún 2013 dòfin lásìkò láì fi falẹ̀ rárá náà tún ṣe ìrànlọ́wọ́ ńlá fún ìjọba láti tètè jára mọ́ iṣẹ́ láti ìbẹ̀rẹ̀ ọdún. Èyí ló fà á tó fi jẹ́ wípé ìjọba ń ṣiṣẹ́ takuntakun láti rí wípé àṣeyọrí tó jọjú wáyé ní gbogbo ẹ̀ka ètò ìdàgbàsókè ìpínlẹ̀ yìí. Iléeṣẹ́ New Age Network ń fi àsìkò yìí kí gómìnà wa ọlọ́lá jùlọ aṣòfin àgbà Ìbíkúnlé Oyèlájà Olúwatóyìn Amósùn kú oríire ọdún 64 wọn lórí èpè. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó tún mú ojú yín rí ọdún yìí o. Àdúrà wa ni wípé Ọlọ́run yóò túbọ̀ máa fún yín ní oore ọ̀fẹ́, okun àti agbára láti túbọ̀ máa tukọ̀ ìpínlẹ̀ Ògùn síwájú sí i. Àṣeyọrí àṣeyege lẹ ó ṣe iṣẹ́ ìràpadà ìpínlẹ̀ Ògùn tí ẹ gùn lé yìí o, eléyìí tí ó ti bẹ̀rẹ̀ sí ní fojú hàn ní gbogbo àwọn ẹ̀ka ìdàgbàsókè ìpínlẹ̀ yìí. Olúwa túbọ̀ máa ṣe àlékún ọgbọ́n, ìmọ̀ àti òye tí ẹ ó fi tukọ̀ ìpínlẹ̀ wa débùté ògo. 100 ọdún kan ni o, àṣeyí ṣàmọ́dún sáà. Ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn lábẹ́ ilé-iṣẹ́ tó rí sí ètò ọ̀gbìn nípìnlẹ̀ Ògùn ṣe àwọn ètò lọ́lọ́kan-ò-jọ̀kan nínú ọdún 2013 fún ìlọsíwájú àwọn àgbẹ̀ àti ìdàgbàsókè ètò ọ̀gbìn nípìnlẹ̀ yìí. Ìgbésẹ̀ àkọ́kọ́ tíjọba gbé láti fi ṣàfihàn ẹ̀mí òdodo tíjọba tó ń lọ lọ́wọ́ nípìnlẹ̀ Ògùn báyìí ní lórí ètò ọ̀gbìn fún ìdàgbàsókè àwọn ilé-iṣẹ́ ńláńlá ní àlékún owó ìṣúná tíjọba yà sí ẹ̀ka ètò yìí nínú ọdún 2013 tí ń ṣe owó bílíọ̀nù 10 lé ní díẹ̀. Èyí jẹ́ àlékún tó jọjú ju ti ọdún 2012 tí ń ṣe owó bílíọ̀nù 8 lé ní díẹ̀ lọ. Ìgbésẹ̀ yìí jẹ́ ohun tó ṣokùnfà ìkúnlọ́wọ́ tó jọjú fún ìdàgbàsókè àwọn àgbẹ̀ nípìnlẹ̀ Ògùn nínú ọdún 2013. Akitiyan ilé-iṣẹ́ tó rí sí ètò ọ̀gbìn nípìnlẹ̀ Ògùn lórí ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ilé-iṣẹ́ aládàáni pàápàá jùlọ láti òkè òkun láti rí pé ìlọsíwájú dé bá ètò ọ̀gbìn ní ìpínlẹ̀ yìí náà tún jẹ́ ọ̀kan lára àwọn àṣeyọrí ìjọba ìpínlẹ̀ Ògùn nínú ọdún 2013. Fi à ń darapọ̀ mọ́ àwọn ẹgbẹ́ àgbẹ̀ wa lóríṣiríṣi. Àwọn tó ń gbin gbàgùdá ni o, onírẹsì ni o, onítòmátò ni o, ní gbogbo ọ̀nà. Ní ọ̀nà kìíní, à ń palẹ̀ ilẹ̀ mọ́, ilẹ̀ oko mọ́ fún wọn láti jẹ́ kó rọrùn fún wọn tí wọ́n bá fẹ́ ṣe ohun ọ̀gbìn, bá fẹ́ bọ́ sóko kàn gbìn àwọn ohun tí wọ́n ń gbìn. Pípalẹ̀mọ́ yẹn ó dá lé à ń gégi, à ń ru igi yẹn sọ́wọ́ ẹ̀yìn kílẹ̀ bá tẹ́jú. À ń fi ajílẹ̀ a fi ń ṣèrànlọ́wọ́ fún wọn. Àwọn apakòkòrò à ń fi ń ṣèrànlọ́wọ́ fún wọn.
à ń fún wọn ní àwọn èso tí wọ́n ti ṣiṣẹ́ lé lórí tí wọ́n rí pé wọ́n mú ohun ọ̀gbìn wọn tí wọ́n bá máa kórè kó jẹ́ lọ́pọ̀ yanturu. À ń fi àwọn yẹn náà a fi ń ṣèrànlọ́wọ́ fún wọn. síwájú sí i láti túbọ̀ ṣàfihàn ìdúróṣinṣin ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn lórí ọ̀nà láti mú ìlọsíwájú bá ètò ọ̀gbìn ní ìpínlẹ̀ yìí, èyí ló mú kí ìjọba parí iṣẹ́ lórí kíkọ́ oko ìgbàlódé tó wà ní Awòwò lábẹ́ ìjọba ìbílẹ̀ Ifọ̀ ní ìpínlẹ̀ yìí. àbẹ̀wò ikọ̀ ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ yìí tó ń ṣe ìwádìí lórí ibi tí ilé iṣẹ́ ìjọba kọ̀ọ̀kan náwó sí nínú ọdún 2013 tó kàn sí ilé iṣẹ́ tó rí sí ètò ọ̀gbìn nínú oṣù kẹwàá ọdún 2013. àbájáde ìwádìí ikọ̀ náà fi hàn wípé èròǹgbà ìjọba tó ń lọ lọ́wọ́ báyìí nípínlẹ̀ Ògùn ni láti mú àǹfààní ìjọba tiwantiwa kárí ètò lórí tẹlẹ́mù káàkiri gbogbo agbègbè ìpínlẹ̀ yìí. lára àwọn ààyè tí ikọ̀ náà ṣàbẹ̀wò sí ní oko ìgbàlódé tó wà ní Awòwò èyí tíjọba ṣẹ̀ṣẹ̀ parí kíkọ́ rẹ̀, oko ìrẹsì àti àgbàdo tó wà ní Ìgùá àti ààyè tí wọ́n pè ní greenhouse tó wà ní agbègbè Kótópó nílùú Abẹ́òkúta. dídá àwọn oko èyí tí ìjọba ìpínlẹ̀ yìí ṣe àkóso rẹ̀ náà tún jẹ́ ọ̀kan lára àwọn àṣeyọrí ìjọba ìpínlẹ̀ Ògùn ní ẹ̀ka ètò ọ̀gbìn nínú ọdún 2013. èyí wà ní ìbámu pẹ̀lú ìdàgbàsókè ètò ọ̀gbìn ní ìpínlẹ̀ yìí pẹ̀lú èròǹgbà láti máa pèsè oúnjẹ fún àwọn ará ìlú lọ́pọ̀ yanturu àti láti máa tún ta àwọn èrè oko sí àwọn orílẹ̀-èdè mìíràn lágbàáyé fún ìlọsíwájú ọrọ̀ ajé ìpínlẹ̀ Ògùn. èyí ló mú kí ìjọba ṣe mú ọ̀gbìn àwọn oúnjẹ wọ̀nyí lókùnkúndùn. ọ̀kan lára àwọn oko náà ni ọ̀gbìn ìrẹsì sí orí ilẹ̀ 100 éékà ní Ìgùá níbi tí ìjọba ti ń ṣiṣẹ́ lórí ilẹ̀ ọ̀hún láti fún àwọn àgbẹ̀ láǹfààní láti máa gbin ìrẹsì. èròǹgbà ìjọba ni láti kọ́ ààyè kan tí wọn yóò ti máa di ìrẹsì láti ìpínlẹ̀ yìí fún títà láwọn orílẹ̀-èdè mìíràn lágbàáyé. a máa ṣe ilé iṣẹ́ tó jẹ́ pé a máa yọ òkúta inú ìrẹsì yẹn, a máa ṣí èèpo ara ìrẹsì, a dín tó jẹ́ pé wọ́n á lè gbé sínú báàgì táwọn èèyàn á lè rà. gbogbo yẹn la fẹ́ ṣe fún ìrẹsì fúnra rẹ̀. akitiyan ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn nínú ọdún 2013 láti rí wípé ìlọsíwájú dé bá ètò ọ̀gbìn ní ìpínlẹ̀ yìí náà tún jẹ́ ọ̀nà kan láti máa pèsè ohun èlò fún ogunlọ́gọ̀ àwọn ilé-iṣẹ́ aládàáni tó kalẹ̀ sípínlẹ̀ yìí. èyí ló fà á tó fi jẹ́ wípé ìjọba ń ṣe ìrànlọ́wọ́ tó yẹ fún àwọn àgbẹ̀ lórí ọ̀gbìn oúnjẹ oríṣiríṣi nípínlẹ̀ yìí. ìjọba tún pèsè omi fún ọ̀gbìn àwọn nǹkan oko gẹ́gẹ́ bí ewébẹ̀, tìmáàtì àti ata oríṣiríṣi káàkiri ní gbogbo agbègbè ìpínlẹ̀ yìí. fún àwọn iléeṣẹ́ ńláńlá wọ̀nyí ní màá sọ pé bí abẹ́ ọdún bíi 2 sí 3 sẹ́yìn ló ṣẹ̀ṣẹ̀ jẹ́ ẹ̀dùn ọkàn fún wọn pé àwọn dá iléeṣẹ́ sílẹ̀ tán, àwọn ọmọ ibi tí àwọn ohun èlò àwọn á ti wá. ẹni tó lóun tó dá iléeṣẹ́ sílẹ̀ tí wọ́n ń ṣiṣẹ́ lórí pákí, wọn ò gbin pákí, wọ́n á wá bẹ̀rẹ̀ sí ní sáré kiri, wọ́n á dé títí kan Kogi pé àwọn wá pákí kiri. ohun tó wá ń bá wa sọ ń sì táwa dẹ̀ ń ṣèrànwọ́ fún wọn pé à ń fún wọn nílẹ̀ pé kí àwọn náà kàn kó àwọn àgbẹ̀ wa kàn darapọ̀ mọ́ wọn, kàn máa bá wọn gbin pákí yẹn. wọ́n á mọ̀ pé àwọn oko bẹ́ẹ̀ yẹn gbogbo pákí tó ń jáde láti bẹ̀, bóyá pákí ni bóyá rẹ̀ sì ni á jẹ́ títí wọn tó jẹ́ pé iléeṣẹ́ wọn nìkan ni wọ́n máa kó àwọn èrè oko wọ̀nyẹn lọ. síwájú sí i láti tún rí wípé àwọn àgbẹ̀ ń jèrè iṣẹ́ ọwọ́ wọn ní bó ti tọ́ àti bó ti yẹ lẹ́yìn ìkórè oko wọn ló mú kí iléeṣẹ́ tó rí sí ètò ọ̀gbìn ní ìpínlẹ̀ yìí bẹ̀rẹ̀ iṣẹ́ lórí kíkọ́ ọjà àwọn àgbẹ̀ tó wà ní agbègbè Aṣérò nílùú Abẹ́òkúta nínú ọdún 2013. èyí yóò túbọ̀ fún wọn ní àǹfààní láti máa ta nǹkan oko wọn láìsí ìnira kankan fún wọn níbẹ̀. èròǹgbà ìjọba ni láti parí kíkọ́ ọjà náà nínú ọdún yìí lẹ́yìn tí wọ́n ti bá iṣẹ́ débi tó lápẹ̀rẹ̀ nínú ọdún 2013. a fẹ́ ṣí ọjà tó jẹ́ ọjà ìgbàlódé, kò ń ṣe ọjà tó máa tó ti Kútọ̀ o àbí ti Láfẹnwá, ṣùgbọ́n ọjà tó jẹ́ pé àwọn ohun táwa fúnra wa ń gbìn àtàwọn ohun tá a dáwọ́lé, aládìyẹ ni, ẹlẹ́ja ni, ẹni tó ń gbin tòmátò ni, tí wọ́n á kó èrè wọn wá síbí tí wọ́n á wá tà fún ará ìlú. òun la fẹ́ fi bí ṣe.
ọ̀kan lára àfojúsùn pàtàkì ìjọba tó ń lọ lọ́wọ́ báyìí nípínlẹ̀ Ògùn ni láti mú ọ̀làjú bá àwọn ìgbèríko wa ní gbogbo agbègbè ìpínlẹ̀ yìí nípasẹ̀ pípèsè àwọn ohun amúlùúdùn tí ó lè mú ìdàgbàsókè dé bá gbogbo àwọn ìletò àti ìgbèríko tó wà ní ìpínlẹ̀ Ògùn lápapọ̀. Ní kété tí ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn ti gorí àlééfà ni wọ́n ti bẹ̀rẹ̀ àtúnṣe àti àtúntò àwọn ojú pópónà káàkiri àwọn ìgbèríko ní ìpínlẹ̀ yìí. Èyí ni ìjọba ìpínlẹ̀ yìí ń ṣe láti rí wípé àwọn ojú pópónà tó wà káàkiri àwọn ìgbèríko ní ìpínlẹ̀ yìí náà jẹ àǹfààní àwọn èròjà ohun ìgbàlódé gẹ́gẹ́ bí ojúṣàn àgbàrá àti àwọn ohun mèremère mìíràn láwọn ojú pópónà èyí tí wọ́n ń pè ní Ògùn Standard. Ilé-iṣẹ́ tó rí sí ètò ìdàgbàsókè àwọn ìgbèríko ní ìpínlẹ̀ Ògùn tún ń ṣiṣẹ́ takuntakun láti rí wípé ìjọba ń pèsè ohun tó ń jẹ àwọn ará abúlé kọ̀ọ̀kan níyà fún wọn lágbègbè oníkálukú wọn. Àwọn ìgbésẹ̀ pàtàkì yìí ni ìjọba ń gbé ṣe lọ́lọ́kan òjọ̀kan láti dáwọ́ à ń kó kúrò lábúlé lọ sí ìgboro dúró nígbà tí gbogbo ohun amúlùúdùn tí oníkálukú ń fẹ́ bá ti wà lárọ̀ọ́wọ́tó wọn. Ìjọba yìí ń sa agbára gan gidi kí gbogbo àwọn nǹkan ńláńlá tẹ̀ ń rí tí ìjọba ń ṣe lọ́wọ́ ìbí ọ̀nà ńláńlá àwọn kì í ṣe àárín ìlú nìkan ṣe wọ́n ṣe sí ìgbèríko náà wà ń bẹ̀. Ẹ lọ wo fún àpẹẹrẹ nísìnyí eléyìí tí wọ́n ṣe láti Ìmẹ̀kọ lọ sí Ìlara lọ sí gbogbo ibẹ̀ yẹn ìgbèríko ní gbogbo àwọn ibẹ̀ yẹn wọ́n afẹ́ ojú gbogbo àwọn ìgbèríko yẹn lẹ̀ ni tẹ́ bá tún lọ sóde omi náà ẹ̀ tún rí bẹ́ẹ̀ lọ sí àwọn ibì kankan náà ẹ̀ rí bẹ́ẹ̀ à ń fẹ́ ojú àwọn ìgbèríko yẹn lẹ̀ ni so that àwọn iṣẹ́ ohun tí wọ́n bá ṣe ní ìgbèríko wọn yìí wọ́n á lè tètè ríbi kó lọ sí ọjà lọ́ta nǹkan á lè lọ àwọn èèyàn náà tún lè lọ dáṣẹ́ lẹ̀ láwọn ìgbèríko. Ìjọba ń rí i dájú wípé gbogbo ohun tí àwọn ará ìgbèríko wọ̀nyí nílò ni wọ́n gbé sí àrọ́wọ́tó wọn. Èyí ló fa ìdùnnú àwọn tó ń gbé ní ìletò àti ìgbèríko kọ̀ọ̀kan káàkiri gbogbo ìjọba ìbílẹ̀ Ògùn tó wà nípínlẹ̀ Ògùn nínú ọdún 2013. Ìdí nìyí tí ọpẹ́ wọn kò fi lópin lọ́dọ̀ ìjọba. Ilé-iṣẹ́ tó rí sí ètò ìdàgbàsókè àwọn ìgbèríko ní ìpínlẹ̀ yìí tún tẹ̀síwájú nínú akitiyan rẹ̀ láti pèsè omi tó dára fún àwọn ará ìgbèríko kọ̀ọ̀kan tó wà nípínlẹ̀ Ògùn nínú ọdún 2013 tó kọjá yìí. Èyí ló fa ètò ìpèsè omi tí wọ́n pè ní omi lẹ̀rọ̀ tí ilé-iṣẹ́ yìí ṣagbátẹrù rẹ̀. Nígbà tá a ṣe ìyẹ̀wò a rí pé àwọn ibì kan wà tó yẹ pé omi mímu wọn ò ní omi mímu tó mọ́ so oríṣiríṣi àrùn ló bẹ̀rẹ̀ sí dé síbẹ̀. Gọ́vnà Ìbíkúnlé FCA àwọn náà wá wò pé kí làwọn lè ṣe tí àwọn lè fi sọ ayé dẹ̀rùn fáwọn people tó yẹ fún àwọn rural people tí ì ṣe pé omi máa yọ wọ́n lẹ́nu. Àwọn náà wá fún wa ní àwọn náà wá sọ pé ká ọ̀dà omi lẹ̀rọ̀ yìí ìkòkò amọ̀ ni òbí ìkòkò tiwa náà ni Ghana lọ ti ń ṣe so gbogbo ara amọ̀ yẹn ó ní tó ti fi sí tó jẹ́ pé gbogbo ìdọ̀tí inú omi ló ń fà jáde so omi tó máa jáde ní ẹnu táàpù ó ní táàpù omi tó máa jáde nísàlẹ̀ kòkò yẹn ń sìn omi tó mọ́ ló máa jáde omi ìdọ̀tí lẹ́rọ sókè o omi tó mọ́ ló máa jáde tó gbogbo ìdọ̀tí tó wà lára ẹ̀ náà ti máa fà kúrò. Alákòóso ilé-iṣẹ́ tó rí sí ètò ìdàgbàsókè àwọn ìgbèríko nípínlẹ̀ Ògùn ọ̀gbẹ́ni Fálílù Sábìtù sọ̀rọ̀ síwájú sí i lórí àgbékalẹ̀ ètò tí ilé-iṣẹ́ yìí ti gbé ṣe láti fi pín ìkòkò omi ọ̀hún láàrin àwọn ará ìgbèríko tí yóò jẹ àǹfààní rẹ̀. Torí ìletò àti agbègbè la ṣe ṣe omi lẹ̀rọ àwọn pílánì ẹ̀ ń bí ni a máa torí àwọn ìletò àti àwọn agbègbè yẹn ìgbèríko látòrí ẹ̀ ṣe a máa pín lọ́sọ̀hún. À ń ṣe pẹ̀lú local government à ń ṣiṣẹ́ yìí pẹ̀lú local government ministry of health wọn lájọ ń ṣe papọ̀ a máa pín padà lọ sí àwọn ìgbèríko yìí a sì ti mọ àwọn gẹ́gẹ́ bí mo sọ pé a ti ṣe needs assessment a ti mọ àwọn ìgbèríko ibi tá a máa pín lọ gbogbo ìjọba ìbílẹ̀ Ògùn la máa pín sí. Ohun pàtàkì kan tó tún jẹyọ ni àjọṣepọ̀ láàrin iléeṣẹ́ tó ń rí sí ètò ìdàgbàsókè àwọn ìgbèríko iléeṣẹ́ tó ń rí sí ètò ọ̀gbìn ní ìpínlẹ̀ yìí àti kọ̀ọ̀kan tí wọ́n ń pè ní African Agricultural Technical Foundation láti orílẹ̀-èdè Kenya. Ọ̀kan lára èròǹgbà tó wà ní ibi àjọṣepọ̀ láàrin ìpínlẹ̀ Ògùn àti ikọ̀ tó wá láti ilẹ̀ Kenya ni ọ̀nà bí ìjọba ìpínlẹ̀ yìí yóò ṣe rí ìwúlò tó wà níbi 50 éékà ilẹ̀ oko tí wọ́n fi gbin ẹ̀gẹ́ lábẹ́ ìjọba ìbílẹ̀ Odò Ògbólú nípínlẹ̀ yìí.
olùdámọ̀ràn pàtàkì sí gómìnà lórí ìdàgbàsókè àwọn ìgbèríko nípìnlẹ̀ yìí ìyáàfin Bísí Ògúnṣọlá sọ̀rọ̀ síwájú sí i lórí pàtàkì àjọṣepọ̀ tó wà láàrin ìjọba ìpínlẹ̀ Ògùn àti ikọ̀ tí wọ́n ń pè ní African Agricultural Technical Foundation láti orílẹ̀-èdè Kenya. in tí àwọn AATF African Agricultural Technology Foundation in tí wọ́n wá ṣe fún wa Nairobi náà wà Kenya a dẹ̀ rí pé wọ́n ti dé Kwara State náà wọ́n ti ń ṣiṣẹ́ ń bẹ̀ tẹ́lẹ̀ àwa la lọ bá wọn pé kánjọ kan á ràn wá lọ́wọ́ níbi nítorí a rí pé wọ́n ń ṣe àwọn iṣẹ́ kan pẹ̀lú ẹ̀gẹ́ ní apá abẹ̀ gbogbo ibi tó yẹ káwa yìí mọ̀ táwa yìí ń fi ọwọ́ ta ti ń fi ọwọ́ gbin ẹ̀gẹ́ àwọn ti kọjá yẹn àwọn ti ń fi machine gbin ẹ̀gẹ́ tó yẹ pé machine yẹn iṣẹ́ tó yẹ kí èèyàn 20 ṣe èèyàn 20 tó yẹ kí èèyàn 20 ṣe tó yẹ kó gba bí ọ̀sẹ̀ mẹ́ta machine yẹn lè ṣe gbogbo ẹ̀ lọ́sẹ̀ kan wọ́n wá bá wa gbin ẹ̀gẹ́ náà àwọn ará AATF gbogbo ohun tí wọ́n lò láti fi gbìn látòrí àti clear ilẹ̀ sórí ẹ̀gẹ́ tán gbìn sórí gbogbo chemical tí wọ́n fi sí tó máa fi hù dáadáa àwọn náà kó gbogbo ẹ̀ wá so wọ́n kọ́bọ̀ wa kan ò sí nínú ẹ̀ àwọn náà make sure pé wọ́n kó gbogbo ẹ̀ wá tó wá fi ràn wá lọ́wọ́ níbí. síwájú sí ìkúnlọ́wọ́ fún àwọn àgbẹ̀ tó wà ní ìgbèríko nípìnlẹ̀ yìí ló fa ìgbésẹ̀ iléeṣẹ́ tó rí sí ètò ìdàgbàsókè àwọn ìgbèríko àti ikọ̀ African Agricultural Technical Foundation láti ilẹ̀ Kenya tí wọ́n fi gbé oko ẹ̀gẹ́ tó wà lórí ilẹ̀ 30 éékà mìíràn fún àwọn àgbẹ̀ ní abúlé Ìyíwùmí nínú oṣù kọkànlá ọdún 2013. èròǹgbà ìjọba lórí ìgbésẹ̀ yìí ní láti mú ìlọsíwájú dé bá ọ̀gbìn ẹ̀gẹ́ nípìnlẹ̀ yìí àti láti fi ṣe ìrànlọ́wọ́ fún àwọn àgbẹ̀ lórí ètò ọ̀gbìn wọn. ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn lábẹ́ àwọn iléeṣẹ́ ìjọba àti ìgbìmọ̀ kọ̀ọ̀kan ti tún gbáradì báyìí fún ìtẹ̀síwájú lórí àwọn iṣẹ́ àkànṣe tí yóò máa ṣe àǹfààní fún tolórí tẹlẹ́mù nínú ọdún 2014 tó wọlé dé yìí. èyí ló fà á tó fi jẹ́ wípé ìjọba ti sọ ètò ìṣúná ọdún 2014 dòfin báyìí tí iṣẹ́ sì ti bẹ̀rẹ̀ ní pẹrẹwu lábẹ́ iléeṣẹ́ ìjọba kọ̀ọ̀kan lórí ìsọdọ̀kan àwọn àṣeyọrí tó wáyé nínú ọdún 2013 ní gbogbo ẹ̀ka ètò ìdàgbàsókè ní ìpínlẹ̀ yìí. àtìlẹ́yìn àti àdúrótì àwọn èèyàn ìpínlẹ̀ Ògùn ni ohun tí ìjọba ń béèrè fún lọ́wọ́ àwọn èèyàn ìpínlẹ̀ yìí láti lè túbọ̀ ṣe àṣeyọrí tó jọjú nínú ọdún 2014. bó tilẹ̀ jẹ́ wípé ọdún 2013 ti ré kọjá lọ báyìí ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn ṣiṣẹ́ takuntakun láti mú àdéhùn rẹ̀ ṣẹ fún àwọn èèyàn ìpínlẹ̀ yìí nínú ọdún náà èyí ló mú kí ọdún 2013 fi jẹ́ ọdún ayọ̀ àti ìdùnnú fún àwọn èèyàn ìpínlẹ̀ yìí pàápàá jùlọ àwọn tó ń gbé ní àwọn ìletò àti ìgbèríko àti àwọn àgbẹ̀ ní ìpínlẹ̀ yìí èyí ló fà á tó fi jẹ́ wípé ọpẹ́ wọn kò lópin fún ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn wọ́n wá ń fi ìdùnnú wọn hàn sí gómìnà bákan náà ni wọ́n sì ń ṣàdúrà fún àṣeyọrí rẹ̀ lọ́fíìsì. irú gómìnà yìí ṣe láàrírí láti gba ayé action group àti ẹgbẹ́ ọlọ́pẹ́ láti ń bà bọ̀ tó níṣẹ́ ló jẹ́ pé irú àǹfààní àwọn bàbá tó bí wa wọn ò rí àwọn náà ni wọ́n jìyà pátì àmọ́ adúgbò dọ̀rọ̀ lọ́hùn pé nígbà tó tó àsìkò ọlọ́run gbàkóso ọlọ́run yan ẹni tiwa fún wa òun náà ni Ìbíkúnlé Amósùn gómìnà ìpínlẹ̀ Ògùn tí nǹkan ò ní bàjẹ́ láéláé tí orí ọmọ adé sí tí ò ní dínkù tó ń gbé ògo gbogbo ìpínlẹ̀ Ògùn tó ń gbé yọ sí wa. Ọlọ́run ṣeun torí omi tí wọ́n fún wa yìí ó jẹ́ nǹkan tó yà wá lẹ́nu gidi torí tẹ́lẹ̀ kò sí omi odò láàmú odò àfọwọ́gbẹ́dẹ ni jẹ́ pé àwọn máa dì sún ní tó bá ti pọ̀ kan láàárọ̀ ó tún di lálẹ́ kó tó pọ̀ mí mọ̀ṣá àgbà tí wọ́n wá ṣomi fún wa inú wa dùn gidigidi àwọn náà ti wá ṣíládúrà fún wọn pé Ọlọ́run bá a máa ràn wọ́n lọ́wọ́ ànímọ́ ní pèrègùn ńláṣọ ànímọ́ ní gbòòrè wọn máa lé sí. ibi tá a gbé ti ní omi pọn tẹ́lẹ̀ ó tó máìlì 3 síbí torí tá a bá jí lífẹ̀ẹ́ rẹ̀ pé àsìkò déédéé wọ́n pé wọ́n ń pèrún pé bí aago 4 tàbí aago 5 láti ń lọ dé sùn mi níbi tá a ti gbé ń lọ pọn mi
a sì lọ títí ẹni tó bá jí lọ lóru ló lè pọ́npọ́n ẹ̀mejì lójúmọ́ kò sí irú ẹ̀ mọ́ àmọ́sùn ti dá wa lọ́lá ìyá là ń bomi là ń wẹ̀ là ń ṣe ohun tá à ń ṣe. ìjọba Ìbíkúnlé Amósùn ó ti bá wa ṣe iléeṣẹ́ òwú wọ́n ti ṣe iléeṣẹ́ òwú wọ́n lè bá wa ṣe ajíbèèdè adẹ̀fẹ̀ kan bá wa ṣe títì wa tó lọ sí ìléwó yìí kan bá wa ṣe. Amósùn ó ṣe takuntakun ilé òwú tó wà ní òkè fídì yẹn òun ló gbé kalẹ̀ òun ló bá a ṣe òun náà lòdì bá a ṣe ń jọ yẹn àmọ́ èyí tó tún dùn wá lọ́kàn pé kó bá wa ṣe iléèwé ajíbóèdè tí àwọn ọmọ iléèwé wà ń bẹ̀ kó bá a fi ọwọ́ sí wọ́n lè ṣí ajíbóèdè yẹn kíjọba lè ṣí kíjọba gbà. ìjọba Ìbíkúnlé Amósùn wọ́n try fún wa lẹ́nu ìgbà tán dé orí oyè yìí àwọn náà ṣe ilé òwú tó wà ní òkè fìdí ńbẹ̀ yẹn náà ṣe fún wa. lẹ́yìn yẹn náà wọ́n tún wá ṣe ètò lánàá fún àwọn opó àti fún àwọn àgbàlagbà àti fún àwọn aláboyún tí wọ́n há ẹ̀bùn fún wọn gẹ́gẹ́ bí nǹkan ìdùnnú inú ìlú sì dùn sí. iléeṣẹ́ New Age Network ń fi àsìkò yìí kí gómìnà wa ọlọ́lá jùlọ aṣòfin àgbà Ìbíkúnlé Oyèlájà Olúwatóyìn Amósùn kú oríire ọdún 64 wọn lórí èpè. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó tún mú ojú yín rí ọdún yìí o. Àdúrà wa ni wípé Ọlọ́run yóò túbọ̀ máa fún yín ní oore ọ̀fẹ́, okun àti agbára láti túbọ̀ máa tukọ̀ ìpínlẹ̀ Ògùn síwájú sí i. Àṣeyọrí àṣeyege lẹ ó ṣe iṣẹ́ ìràpadà ìpínlẹ̀ Ògùn tí ẹ gùn léyìí o. Eléyìí tí ó ti bẹ̀rẹ̀ sí ní fojú hàn ní gbogbo àwọn ẹ̀ka ìdàgbàsókè ìpínlẹ̀ yìí. Olúwa túbọ̀ máa ṣe àlékún ọgbọ́n, ìmọ̀ àti òye tí ẹ ó fi tukọ̀ ìpínlẹ̀ wa débùté ògo. 100 ọdún kan ni o, àṣeyí ṣàmọ́dún sáà. ọjọ́ ìrántí àwọn ọmọ ológun tó fayé sílẹ̀ jẹ́ àyájọ́ ọjọ́ tí àwọn ọmọ ogun tó kópa nínú ogun àgbáyé àkọ́kọ́ fayé sílẹ̀. Gbogbo àwọn orílẹ̀-èdè àgbáyé tó wà nínú àjọ tí wọ́n ń pè ní Commonwealth Nations, èyí tí orílẹ̀-èdè Nàìjíríà jẹ́ ọ̀kan lára wọn, ló máa ń ṣe ayẹyẹ àyájọ́ ọjọ́ náà. Ìpínlẹ̀ Ògùn gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn ìpínlẹ̀ tó wà ní orílẹ̀-èdè yìí náà kò gbẹ́yìn nínú ayẹyẹ àyájọ́ ọjọ́ yìí, èyí tí ó máa ń wáyé lọ́dọọdún. Kó tó di ọjọ́ àyájọ́ ọjọ́ yìí ni àwọn aláṣẹ ẹgbẹ́ tí wọ́n ń pè ní Nigerian Legion, èyí tí alága ẹgbẹ́ náà nípínlẹ̀ Ògùn Ọ̀gágun Sunday Ọ̀ṣínúsì Kósòdí lọ ṣàbẹ̀wò sí gómìnà Ìbíkúnlé Amósùn lọ́fíìsì rẹ̀. Nínú ọ̀rọ̀ rẹ̀, gómìnà dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ ẹgbẹ́ Nigerian Legion fún ìyẹ́sí tí wọ́n ṣe fún un pẹ̀lú àbẹ̀wò sí ọ́fíìsì rẹ̀. Ó sọ wípé ìjọba òun ní ìkàsí tó yẹ fún àwọn ọmọ ogun tó fayé sílẹ̀. Alága ọmọ ẹgbẹ́ Nigerian Legion Ọ̀gágun Sunday Ọ̀ṣínúsì fi àmì ẹ̀yẹ yẹ́ gómìnà sí pẹ̀lú igbákejì gómìnà, ọ̀gá àwọn ọmọ ológun ti 35 Artillery Brigade, alákòóso àwọn ọlọ́pàá nípínlẹ̀ Ògùn àti àwọn ọmọ ìgbìmọ̀ aláṣẹ ìjọba yìí pẹ̀lú àmì ẹ̀yẹ ìrántí ọjọ́ pàtàkì tọdún yìí. Lẹ́yìn náà ni wọ́n wá ṣe ayẹyẹ àyájọ́ ọjọ́ ìrántí náà tọdún 2014 yìí ní gbàgede àwọn ọmọ ológun lókè Ìmọ̀sán lábẹ́òkúta. Lẹ́yìn èyí ni gómìnà wá bẹ àwọn ọmọ ológun tó ṣe ìyẹ́sí fún àwọn ọmọ ológun tó ti fayé sílẹ̀ wò. Everyone in this country will rejoice and glorify your name. In Jesus' mighty name we pray. Ní kété tí wọ́n parí eléyìí ni wọ́n ṣe àdúrà ní ìlànà onígbàgbọ́ àti ìlànà ẹ̀sìn mùsùlùmí òdodo. Lẹ́yìn àdúrà fún àwọn tó fayé sílẹ̀ ní gómìnà ìpínlẹ̀ Ògùn Sẹ́nẹ́tọ̀ Ìbíkúnlé Amósùn, àwọn ọmọ ológun àti àwọn ọlọ́pàá pẹ̀lú alága ẹgbẹ́ Nigerian Legion nípínlẹ̀ Ògùn àti àwọn lọ́balọ́ba ni wọ́n jìjọ lọ sí ààyè tí wọ́n sin òkú ọ̀kan lára àwọn ọmọ ogun tó fayé sílẹ̀ náà sí. Lẹ́yìn náà ni wọ́n wá tún ṣe àmì àlàáfíà pẹ̀lú títú àwọn ẹyẹlé sílẹ̀ níbi ayẹyẹ àyájọ́ ọjọ́ náà.
lẹ́yìn èyí ni wọ́n wá yin ìbọn sókè fún ìrántí àwọn ọmọ ogun tó fàyè sílẹ̀. fún ìbéèrè tàbí àlàyé ẹ kọ̀wé sí orí nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ó wà lójú ìwòran yín yìí tàbí sí orí ímeèlì wa tí ẹ̀ ń wò yìí. ọmọ Ògùn ìṣẹ̀yà.